Òkodoro Yorùbá tẹlifíṣàn. látàrí orin Tell Your Papa, Idris Abdulkareem kọ owó àbẹ̀tẹ́lẹ̀ igba mílíọ̀nù náírà $200 million tí wọ́n fi lọ̀ ọ́. Gbajúmọ̀ olórin tàkasúfèé ní Idris Abdulkareem sọ wípé wọ́n fi owó àbẹ̀tẹ́lẹ̀ rìbá lọ òun láti túbọ̀ má gbójú agan sí ìjọba tó wà lóde, ṣùgbọ́n òun kọ owó àbẹ̀tẹ́lẹ̀ náà. Nígbà tó ń sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò náà lójú òpó ayélujára, Abdulkareem fẹ̀sùn kàn pé ẹnìkan tó ń pe ara rẹ̀ ní sẹ́nítọ̀ fi owó àbẹ̀tẹ́lẹ̀ igba mílíọ̀nù náírà $200 million lọ òun gẹ́gẹ́ bí sísàtìlẹ́yìn fún orin rẹ̀ ọ̀hún Tell Your Papa tó ti gba ìgboro kankan àti gẹ́gẹ́ bí ẹni tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn. Abdulkareem sọ wípé ọ̀daràn kan tó pe ara rẹ̀ ní sẹ́nítọ̀ pé òun ò ní sẹ́nítọ̀ náà kò tiẹ̀ fẹ́ kí òun mọ orúkọ òun lẹ́yìn tó pe ara rẹ̀ ní ọlọ́lá jùlọ. Ó ní nígbà tí àwọn sọ̀rọ̀ tán òun bi léèrè pé kí ni orúkọ rẹ̀, ó sì ní sẹ́nítọ̀ lòun. Ó ní ó sọ fún òun pé inú ìpàdé lòun wà pẹ̀lú Ṣèyí ọmọkùnrin ààrẹ Bọ́lá Tinubu àtàwọn òṣìṣẹ́ ìjọba mìíràn. Ó sọ wípé wọ́n máa pe òun láti fún òun ní rìbá pé kí òun má ṣe dá wọn lóhùn. Ó ní níṣe ni sẹ́nítọ̀ ọ̀hún bá ní àwọn yóò ṣàtìlẹ́yìn gbárùkùtì lábẹ́lẹ̀. Abdulkareem bá ní láti bo síbo, ta ló sọ fún wọn pé òun nílò nǹkan kan. Abdulkareem ní kété tí òun gbọ́ ohùn òun mọ̀ pé òun ni wọ́n rán wá láti wá jíṣẹ́ ìbí náà. Ó ní òun sọ fún un pé òun ò fẹ́ owó àbẹ̀tẹ́lẹ̀ wọn ọ̀hún. Ó ní òun sọ fún sẹ́nẹ́tọ̀ náà pé fọ́nrán fídíò orin tí òun ṣe sáwọn ni wọ́n ṣagbátẹrù rẹ̀ pé kí wọ́n lọ sẹ́ńpẹ́. Òun ò sí nídìí màdàrú kí wọ́n má ṣe fún òun ní rìbá, òun ò fẹ́ owó àbẹ̀tẹ́lẹ̀ wọn tí wọ́n ń gbé ká. Ó ní ó lè ní gbogbo wọn, Ọlọ́run yóò fìyà jẹ gbogbo wọn. Abdulkareem ní ṣé òun ni wọ́n fẹ́ ká ohun rẹ̀ kalẹ̀ láti ṣe arúmọjẹ mọ̀kàrúrù àyínnìke. Abdulkareem bu ẹnu àtẹ́lù wọ́n. Ó ní òun gan ti múra wọn dání ọjọ́ ti pẹ́. Tí a ò bá gbàgbé, a ó rántí pé orin Tell Your Papa tó gbé jáde láìpẹ́ yìí ní àjọ NBC fòfin dè lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 10 oṣù kẹrin ọdún yìí látàrí bí orin náà ṣe tako ìnira tó ń dojúkọ àwọn aráàlú àti bó ṣe bu ẹnu àtẹ́lù ìṣèjọba tó wà lóde yìí. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ PMAN àti Serap náà kọ̀rọ̀ ojú sí ìgbésẹ̀ àjọ NBC tí wọ́n sì fún àjọ náà ní gbèdéke ọjọ́ 2 láti gbẹ́sẹ̀ kúrò lórí fífòfin de orin Tell Your Papa ọ̀hún tó gba ìgboro kankan. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Àdẹ́dàá yóò sì dára fún yín. Máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo, ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.